Gomina Adeleke dẹrin pẹẹkẹ àwọn oṣiṣẹfẹyinti lọ́sùn, ẹgbẹ́ ohun tó ṣe fún wọn. Àwọn oṣiṣẹfẹyinti tó tó 20,000 ní Gomina Adeleke ti fi ọwọ́ sí fífi orúkọ wọn sílẹ̀ nínú ètò ìlera adójútòfò, ìyẹn Ọ̀ṣun Health Insurance Scheme. Olùrànlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn fún Gómìnà Malam Rasheed Ọláwálé ṣàlàyé pé ìgbésẹ̀ náà jẹ́ ìmúṣẹ ọ̀kan lára àwọn ìlérí tí Adeleke ṣe fún àwọn òṣìṣẹ́fẹ̀yìntì lásìkò ìpolongo ìbò rẹ̀. Adeleke ṣàlàyé lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ ìforúkọsílẹ̀ náà pé àwọn èèyàn ọ̀hún ti ṣiṣẹ́ takuntakun fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lálàá ọdún 45 wọn kò sì gbọdọ̀ já sí asán. Ó ní ìjọba ti ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà, ó sì hàn gbangba pé kì í ṣe wàhálà àìsan owó àjẹmọ́nú wọn nìkan ni wọ́n ń kojú. Púpọ̀ wọn ni wọ́n ní ìpèníjà ètò ìlera. Adeleke sọ síwájú pé ìdá 80 nínú 100 wọn ló jẹ́ pé àwọn àjẹmọ́nú tí ìjọba tó wà lóde báyìí ń san orí ọ̀rọ̀ ìlera wọn ló ń lọ, eléyìí tí kò dùn mọ́ ìjọba nínú rárá. Nítorí ìdí èyí ni ìjọba ṣe pinnu láti bá àìní àwọn bàbá àti ìyá àgbà yìí pàdé nípa fífi orúkọ wọn sílẹ̀ lọ́fẹ̀ẹ́ nínú ètò ìlera adójútòfò kí wọ́n lè láǹfààní sí ètò ìlera tí kò mú ìnira lọ́wọ́. Ó rọ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì náà láti jàǹfààní ètò ribiribi yìí nípa fífi orúkọ wọn sílẹ̀ láwọn ibùdó tí wọ́n ti yà sọ́tọ̀ fún un. Ó sì ṣèlérí pé ètò náà kò ní dí àwọn iṣẹ́ àkànṣe mìíràn lọ́wọ́ rárá. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.